gbogbo ẹ̀yin Yorùbá especially gbogbo ọmọ Yorùbá mo tiẹ̀ fẹ́ sọ kì í ṣe àwọn tó ń agitate fún Yorùbá nation nìkan a gbọ́dọ̀ dìbọ́ǹkì ohun tí àáfàá yìí sọ ká kọ̀ jálẹ̀ wípé kò rí bẹ́ẹ̀ o ẹgbọ́n tí àáfàá yìí sọ kẹ́ ẹ gbọ́ wíníwíní ọ̀rọ̀ lẹ́nu ẹ̀. àwọn tó wà behind the Yorùbá nation ọ̀nà méjì wọ́n pín sí. ọ̀nà àkọ́kọ́ làwọn tá à ń rí ní ìsìn wọn ò ṣe é bá ṣe. a ní hijack Yorùbá nation mọ́ yín lọ́wọ́ a ní hijack Yorùbá nation mọ́ yín lọ́wọ́ ṣùgbọ́n fáktì alákọ̀ọ́kọ́ ò lè jẹ́ ká hijack ẹ̀ owó tí ò lérè ni òkú ó sùn ó náà ní reality pé ṣé wọ́n lè fún wa ní Yorùbá nation bí Tinubu wá débẹ̀ yóò pa yín dànù torí kò ní fẹ́ jẹ́ kẹ́ ẹ̀ disturb ọdún mẹ́jọ tó wọ́n sì kéde tí ó lò síbẹ̀ ní ẹ̀lẹ́kọ̀ọ́ nọ́mbà túnṣe mọ́ ẹ̀yin ẹlẹ́bọ àti kiriyó lẹ́mbẹ́ nídìí àwọn kiriyó kan àtàwọn ẹlẹ́bọ kan àwọn òpònúrú wọn mùsùlùmí tí ò ní background kankan tí n kò yé àwọn lọ́wọ́ behind ẹ̀ àwọn tí ń jẹ́ Nàìjíríà ò ní gbà kan ẹ̀fọ́ Nàìjíríà wọ́n á pa yín dànù ni Sunday fọfẹ́sì ni ibi tí tó ń fọwọ́ sí ní kíní ti ọ̀fọ̀ ọkọ̀ fún ẹ̀ ló fi dé Kútọ́nù òun àní ó wá tiẹ̀ kéré ààrí kò ṣe dúró àní kò ṣe dúró. lákòjá ṣe gbọ́n tí àáfàá yìí sọ a lè kó ọ̀rọ̀ àwọn àáfàá yìí dànù bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ àwọn pásítọ̀ nílẹ̀ Yorùbá nítorí wípé àjọ nílẹ̀ Yorùbá ni àtòníṣẹ̀ṣe o àti ìgbàgbọ́ àtàwọn mùsùlùmí àjọ nílẹ̀ Yorùbá ni ṣùgbọ́n tí mo rí sọ̀rọ̀ yìí ni pé ignorance ni mo rí sí àìmọ̀kan ẹ má bínú tó bá jẹ́ wípé ọ̀rọ̀ yìí dàbí pé mò ń sọ̀rọ̀ mi ì sọ̀rọ̀ sí àáfàá yìí bọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ mi ṣe rí wípé àìmọ̀kan ni gbogbo ọ̀rọ̀ tí àáfàá yìí sọ nítorí ọ̀rọ̀ ẹbọ ṣáwa tá à ń sọ̀rọ̀ yìí ṣebí kìrìsìtẹ́nì làwa yìí ṣáà fẹ́ ṣẹbọ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ló jẹ́ mùsùlùmí tó wà nínú Yorùbá nation movement yìí kí ló dé tá a fi ń gbé ọ̀rọ̀ ẹbọ sí ọ̀rọ̀ Yorùbá nation kí ló dé ẹ̀yin àáfàá tá a fi ń ṣe báyìí fúnra wa Yorùbá ni wá ó yẹ káàjọ gbìmọ̀ pọ̀ ká gba ọ̀rọ̀ Yorùbá nation yìí ni gbogbo yín pátápátá la nídìí nínú Yorùbá movement yìí àti àwọn pásítọ̀ àti àwọn àáfàá imam yìí tiẹ̀ ń sọ ó ní wípé tán bá pè àwọn mùsùlùmí síbẹ̀ àwọn gbọ́dọ̀ kó 60% àwọn mùsùlùmí ló gbọ́dọ̀ wà ńbẹ̀ tán máa jẹ́ bí olórí kí ló dé tá a fi ń jà sí ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ religion crisis yìí kí ló dé nílẹ̀ Yorùbá tá a lè gbà fúnra wa gbogbo ẹ̀sìn yìí náà wọ́n mú wá fún wa ní ẹ̀sìn àbáláyé la bá ká tiẹ̀ wá gbà wípé gbogbo wa tá a ti gba kìrìsìtẹ́nì àwọn tó ti gba mùsùlùmí ti gbà á a sì nígbàgbọ́ nú ẹ̀ ṣùgbọ́n ìta ń jà fún yìí kì í ṣe pé ìjà ẹ̀sìn ẹ jẹ́ ká gbé ọ̀rọ̀ ẹ̀sìn ká gbé sẹ́gbẹ̀ẹ́ kan kò sí bá a ṣe máa gba Yorùbá nation táwọn á sọ pé ọ̀rọ̀ awo làwọn fẹ́ máa ṣe ń bẹ̀ ṣáwa tá à ń sọ̀rọ̀ yìí gan ṣáà lè ṣe awo ni a lè forí balẹ̀ fún èrè kankan nítorí pé ìgbàgbọ́ wa nìyẹn ẹnìkan kan ò sì lè ṣí wa ní kó change mindset wa báwa náà ò ṣe lè change mindset àwọn babaláwo bá a ṣe lè change mindset àwọn mùsùlùmí lórí ọ̀rọ̀ ànábì Muhammad sallallahu alaihi wa sallam mo rọ gbogbo ẹ̀yin àfáà yìí pátápátá yìí pé àṣẹ ẹbọ nínú Yorùbá nation ọ̀pọ̀lọpọ̀ àwọn kìrìsìtẹ́nì ló sì wà ń bẹ̀ bẹ́ẹ̀ ni àwọn mùsùlùmí mo fẹ́ kí a fi kọ́mẹ̀ntì wa ká fi fún àwọn àfáà yìí especially àwọn àfáà míì tí wọ́n sì nígbàgbọ́ wípé ẹbọ náà fẹ́ máa ṣe nínú Yorùbá nation kọ́mẹ̀ntì wa ká fi correct wọn kì í ṣe pé ká máa bú wọn ẹ jẹ́ ká correct wọn wípé àṣẹ ẹbọ o nínú Yorùbá nation ìyẹn báyẹn àwògedengbe
ẹ wo fídíò tí mo fi hàn yín lójú amóhùnmáwòrán yìí láti ilé agbára. ẹ bá mi play ìṣẹ́jú kan bẹ̀ kẹ́ ẹ wo fídíò yìí kí n tó wá sọ ọ̀rọ̀ kẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ lé lórí. We have to come this very particular area within a single of a second. I know what Cantavos can do. Good to fine. I know what Cantavos can do. Good to go. How many bandits are inside this booth? Good to go. Playing politics. They are playing politics with people. Big men are eating money at the pub there. Saying that we should not even do that. We should not go after them. Ṣé ẹ ti rí fídíò tí mo fi hàn yín yìí? Ṣé ẹ gbọ́ ohun tí èyìnbó ló ń sọ? Ṣé ẹ gbọ́ ohun tí àmì yìí ń sọ? Ó ní àtòkè náà ti pàṣẹ pé àwọn ò gbọdọ̀ lọ bá àwọn bandits tàbí Boko Haram jà. Ó ní mélòó ní gbogbo wọn táwọn ò lè kojú ìdàkọ wọn, ṣùgbọ́n torí pé ìjọba Nàìjíríà náà ló ń lo àwọn bandits àtàwọn Boko Haram yìí, wọ́n wá ń tàn wá jẹ, wọ́n ṣe wá báṣubàṣu, wọ́n ṣe wá bó ṣe wù wọ́n. Nigeria is a lawless country, I'm telling you. Ìwọ tó ń dúró lórí Yorùbá rẹ̀, lórí ọ̀rọ̀ wọn Nàìjíríà tó ń gàba. Mo fẹ́ fi dá ẹ lójú wípé ọ̀rọ̀ ló ń gbà yìí o, ṣé ìlú tó lófin nìyẹn? Nigeria is a lawless country. There is a battle in Nigeria, that is the battle yìí ó ń gbóná fẹ́lifẹ́li. There is a battle between power and right. Nínú Nàìjíríà, ìjà wà láàrin agbára àti ẹ̀tọ́ ènìyàn. Ẹni kí ni ṣáwó? Ní Nàìjíríà, agbára ó rọ́wọ́ mú ju ẹ̀tọ́ lọ, tí ò dẹ̀ rí bẹ́ẹ̀ lókè òkun. Ẹ̀tọ́ ọmọ ènìyàn ó ṣe pàtàkì ní òkè òkun ju agbára lọ, ṣùgbọ́n ní Nàìjíríà, agbára ó ṣe pàtàkì níwájú àwọn olóṣèlú yìí ju ẹ̀tọ́ ọmọ ènìyàn lọ. Ẹ wo George Floyd tó kú, tí àwọn army, àwọn ọlọ́pàá Amẹ́ríkà tí wọ́n pa. President United States of America tó ti kúrò ńbẹ̀, ó kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì fún ọmọ George Floyd, ó kúnlẹ̀ fún. Ṣé irú ẹ̀ lè ṣẹlẹ̀ ní Nàìjíríà? Ṣé Muhammadu Buhari lè kúnlẹ̀ fẹ́nìkan nítorí pé wọ́n ṣe ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ ní Lekki toll gate? Bá ṣe pa èèyàn tí wọ́n pa èèyàn ń bẹ̀, tí àwọn èèyàn fara gbọ́ta, nígbà tí Muhammadu Buhari máa sọ̀rọ̀ ńkọ́ kò tí ẹ̀ mẹ́nu bà. Ìyẹn ni wípé agbára ní Nàìjíríà ó ní agbára ju ẹ̀tọ́ ọmọ ènìyàn lọ, tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀. Nigeria is a lawless country. Màá tún fún yín ní another example. Òun ní ti Nnamdi Kanu, olórí àwọn IPOB. Ẹnu bí ọjọ́ bíi 2 sí 3, 7 charges tí wọ́n gbé sí ìjọba Nàìjíríà gbé síwájú Kanu. Ẹ̀yin tẹ́ ẹ sọ wípé Kanu òun ló fa wàhálà ní Nàìjíríà. Tẹ́ ẹ sọ pé Sunday Igboho Òòṣà, owó baba dami ló ń fa wàhálà nílẹ̀ Yorùbá. Nígbà tí wọ́n mú Kanu jọ́ kìíní àná, Muhammadu Buhari òun fẹ́ kí Kanu kó undergo court process. Báyìí Kanu ti lò over 1 year ní ọ̀dọ̀ àwọn DSS pẹ̀lú gbogbo cast charge tí wọ́n ẹ̀sùn tí wọ́n kà sí Kanu lẹ́sẹ̀, ẹ̀sùn bíi 7. He was discharged. Ilé ẹjọ́ wọ́n discharge ẹ̀ wípé kò ní ẹ̀sùn kankan. Gbogbo ẹ̀sùn tí ìjọba Nàìjíríà kà sí lẹ́sẹ̀, treason ni ẹ̀, treason felony ni o, ó ṣe gbá ni o, ó ṣàwó ni o. That is, ìjọba Nàìjíríà kàn ń lo agbára lórí Nnamdi Kanu ni. Human rights ẹ̀ wọ́n fi fọwọ́ bò mọ́lẹ̀. Adájọ́ ní kí Kanu, wọ́n ní kó máa lọ nílé àtàláfíà. Anthony General Malami ó tún wá ránṣẹ́ wípé àwọn sì tún ní ẹ̀sùn kan táwọn tó ń gbé bọ̀. Ìyẹn ni wípé wọ́n ń lo agbára. Human rights ò lẹ́nu ní Nàìjíríà, tí ò dẹ̀ rí bẹ́ẹ̀ nílùú òyìnbó. Ẹ̀tọ́ ẹni nílẹ̀ Yorùbá ó ní agbára ju agbára àwọn olóṣèlú tó wà ń bẹ̀ lọ, tí ò dẹ̀ rí bẹ́ẹ̀ Nàìjíríà. Àwọn Malami, Anthony General, àwọn go proof wípé àwọn ń bọ̀wọ̀ fòfin nígbà tí wọ́n bá recognize judiciary wa ní Nàìjíríà.
ilé ẹjọ́ ní kí wọ́n fún olóyè Sunday Igboho lówó dèní eléyìí wọ́n fún olóyè Sunday Igboho ní kọ́bọ̀ nítorí pé wọ́n ń lo agbára. Wọ́n lé good foundation. Malami tó jẹ́ Attorney General kò lé good foundation wípé Nàìjíríà ó ń jẹ́ kó yé wa pé is a lawless country, is a zoo country. Tí òun bá ṣe bẹ́ẹ̀, ilé ẹjọ́ ní pé kán free èèyàn kó máa lọ. Ẹ̀yin tún sọ wípé ẹ tún gbé charges bọ̀, after tẹ gbé charges 15 charges. Ilé ẹjọ́ gègé wọ́n gé sí 7, wọ́n gé sí 5. At the end yẹn náà wọ́n ní kí Nnamdi Kanu kó máa lọ láyọ̀ àtàlàfíà, síbẹ̀síbẹ̀ ẹ tún fọwọ́ agbára mú mọ́lẹ̀. Ìtumọ̀ ẹ̀ ní wípé there is a big battle between power and human rights in Nigeria. A gbọ́dọ̀ ṣe dẹ́ẹ̀dẹ́ nítorí wípé àwọn ìjọba yìí wọ́n manipulate wa ni. Bàbá wa rí pé gbogbo ohun tó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá kò tẹ́ wa lọ́rùn, a fẹ́ kó nínú Nàìjíríà, right wa ni. A dẹ̀ ń béèrè fún, tí mo dẹ̀ mọ̀ pé ọjọ́ kan máa tó wa lọ́wọ́. A nírí jù báyìí lọ. Lọ́sẹ̀ tó ń bọ̀ màá tún máa mú ọ̀rọ̀ míì wá fún sétí gbọ́ yín. Yorùbá nation shall surely stand one day. Ó dàbọ̀, ó dìgbà kan náà.